الله صلوا على النبي الكريم صلوا على النبي المصطفى صلوا على النبي المصطفى النبي محمد صلى الله عليه وسلم. Ànábì ní ẹni wọ́n bá dákọ̀ òun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ صلى الله عليه وسلم. tí ò bá wá yóò ń bó òun Ànábì ló ń tọ̀ òun ní fi láhùn jù láyé. صلى الله عليه وسلم. Ayọ̀bọ̀ ń ṣe Ọlọ́run dáadáa. صلى الله عليه وسلم. Allahumma salli ala Muhammadin wa ala alihi wa sallim. اللهم صل على محمد وعلى آله وسلم. Olúwa dákun bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé Ànábì Muhammad. اللهم صل على محمد وعلى آله وسلم. اللهم صل على محمد وعلى آله وسلم. Olúwa dákun bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé Ànábì Muhammad. اللهم صل على محمد وعلى آله وسلم. Olúwa dákun bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé Ànábì Muhammad. Olúwa dákun bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé Ànábì Muhammad. Olúwa dákun bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé Ànábì Muhammad. Bẹ́ẹ̀yàn bá yóò bó sí Ọlọ́run dáadáa. اللهم صل على محمد وعلى آله وسلم. Olúwa dákun bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé Ànábì Muhammad. Gbogbo ẹni Ànábì bá ń bẹ nínú ayé ẹ̀. Allahumma salli ala Muhammadin. Bí n bá ń burú fáwọn kan tí ó sá Ànábì láyé wọn. Allahumma salli ala Muhammadin. Ayé tiẹ̀ ó máa tuntun bí ayé àfáwá máa ó máa lè káàdì rí ni. Allahumma salli ala Muhammadin wa ala alihi wa sallim. Olúwa dákun bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé Ànábì Muhammad. Àṣírí tápà. Salli ala Muhammadin. Kò sí ń tẹ́ gbójúlé tójú Ànábì lọ. Allahumma salli ala Muhammadin. Kò sí ń tó jẹ́ káyé yìí máa ta sánsán kó máa ta sánsán kó máa ta sánsán kó máa ta sánsán. Ànábì ni Muhammad. Allahumma salli ala Muhammadin wa ala alihi wa sallim. Olúwa dákun bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé Ànábì Muhammad. Ẹni bá mọ̀ pé òun fẹ́ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Olúwa dákun bá wa kẹ́ Muhammad. Òun sì fẹ́ sọdún dáadáa nínú ayé. Olúwa dákun bá wa kẹ́ Muhammad. Ọlọ́run wọlá Ànábì wa Muhammadu. Dákun bá wa kẹ́ Muhammad. Gbogbo ohun tó jẹ́ ìnira fẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run mọ́sà mú kó nú ayé wa. Dákun bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé Ànábì Muhammad. Olúwa dákun bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé Ànábì Muhammad. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin. Sallallahu alayhi wa sallam. وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم. سيد الوجود عالم الشهود صلى الله عليه وسلم. وفي العهود محل المعقود صلى الله عليه وسلم. وفي يوم الميعاد صلى الله عليه وآله صلى الله عليه وسلم. عليكم يجي اللهم صل على سيدنا محمد. صلى الله عليه وسلم.
الله ọlọ́run wọlé anabi wa Muhammad. صلى الله عليه وسلم Maulana Amirul Jayshi ọlọ́run mọ́sá bá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún wa. آمين يا الله. àwẹ̀ tọdún yìí ló di àwẹ̀ ọdún kejì tí bàbá ti fi wálẹ̀ sáyé. رضي الله تعالى عنه. tí wọ́n ti ń bẹ nínú kòtò tí wọ́n ń bẹ nínú sàárè. رضي الله تعالى عنه. àṣebó ti lè wù ká pẹ́ tó láyé á pẹ́ nínú sàárè jù bẹ́ẹ̀ lọ. يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا هيا صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي. àtàwọn àti Shehu Salati àti gbogbo àwọn tí wọ́n lọ bá lọ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. àmín ya Allah. ó fi lérí gbogbo òkú mùsùlùmí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bo àṣírí ẹ̀ lọ́wọ́ báyìí Ọlọ́run bá wa ṣàforíjì fún gbogbo wọn. Allahumma àmín. ó fi wá lérí bàbá wa wàlíyé Ọlọ́run tí wọ́n bí àfa wa Ummul Qadiri. radiyallahu ta'ala anhu. àti yáre tó ṣẹ̀ wọ́n kalẹ̀ sáyé Ọlọ́run bá wa foríjì gbogbo wọn. Ya Rabbi ya Ghaffar Allahu yarhamuhu Allahu yukrimuhu Allahu yab'athu fi ahsani suwari Allahu yarhamuhu ahsani suwari. bisimilayi ọyọ kan kul huwallahu ọyọ kan ọlọmọba amúládà rẹ bá gbogbo wọn. bisimilayi rahmanir rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. a wà ní ọ̀dọ̀ ẹni rẹ̀ a wà lọ́dọ̀ aláníyàn rẹ̀ àfáàwọ̀ àgbà aṣíwájú wa aláníyàn dáadáa aṣíwájú tó fẹ́ kó dáa fọmọlẹ́yìn gbogbo aṣáájú tí ń bá rò pé òun nìkan wàhálà ní ọ̀pá kú. Allahu akbar. àmọ́ aṣáájú tiwọn aṣáájú rẹ̀ ni aláníyàn rẹ̀ ni àfáàwọ̀ Ummul Qadiri àṣírí wa àṣírí tápánu ni. Allahu akbar. ọba tó ṣe gbogbo òdẹ̀ra yìí fún bàbá wa Ummul Qadiri gbogbo tí ń jẹ́rìn kún òjijì má jẹ́ wọ́n bọ́ bàtà rẹ̀ sínú ilé yìí. Àmín ya Allah. bẹ́ẹ̀ bá sàmì fún wọn dáadáa yóò rí bẹ́ẹ̀ fóun náà. Allahumma àmín. ọlọ́run oore yìí pọ̀ tọ́lọ́run ṣe fún àfáàwọ̀ Ummul Qadiri wọ́n sì tẹ̀ dáadáa fáwọn tàná fáwọn aṣáájú wọn ò dùn stiarin mọ́ wọn lọ́wọ́ lọ́lọ́run fi ní kí gbogbo oore yìí ó máa ṣẹlẹ̀ lọ́tún kó máa ṣẹlẹ̀ lósì bá a fa àlápè wọn ni bí mínísítà àlápè wọn ni kò séyìí tá a kẹ́kọ̀ọ́ ó tiẹ̀ dàrú máàlámì kàmí ní síta ọba tó fi yín kẹ́ wa nínú ẹbí wa gbogbo tí ń jẹ́rùn ikú òjijì kò ní kàn yín àtàwa náà. Karimun habibullahi law kana jahilan. àfàmà náà nù ni. Bakhilun aduwullahi law kana aliman. bẹ́ẹ̀ bá ń fẹ́ oore ayé àti tàlìkì àmà kó bá ń yòbó ànábì lẹ́ẹ̀mẹ́ta. Karimun habibullahi law kana jahilan. wọ́n ní wọ́n bí ọ lémi ọ̀yọ́ ṣé mo tí ì nífẹ̀ẹ́ rẹ náà. Karimun habibullahi law kana jahilan. gbogbo aṣáájú tẹ ẹ bá rí i ti ń kanra kò sí dẹ̀ra lọ́dọ̀ rẹ ni. Karimun habibullahi law kana jahilan. gbogbo aṣáájú tẹ ẹ bá rí i tí gbogbo ẹgbẹgbẹ rẹ tó rọ̀ fáwọn ọmọlẹ́yìn ìkẹ́ àti ìdẹ̀ra ń bẹ lọ́wọ́ rẹ ni. Karimun habibullahi law kana jahilan. Bakhilun aduwullahi law kana aliman. Bakhilun aduwullahi law kana aliman. gbogbo èèyàn wọn a máa rọ́ gìrìgìrì sọ́dọ̀ àfàmà kò sí ní ti ń jẹ́ bẹ́ẹ̀ ọrẹ títa ni. Karimun. àtàánú ọmọlàkejì. Karimun.
ọlọ́run wá ń sí gbogbo oore náà ń wá ń sí tìdítìdí sí tìdítìdí sí tìdítìdí sí tìdítìdí ń sí. Habibullahi law kana jahilan. ọlọ́run ló ṣe é kìí ṣe èèyàn. Karimun Habibullahi law kana jahilan. ẹlòmíì yóò máa wá wo pé kí ni ń sọ̀rọ̀ nínú rédíò yín pé yàrá lóun fẹ́ wo ohun tí ń sọ̀rọ̀ nínú rédíò yín rédíò tiẹ̀ ó bàjẹ́ tẹlòmíì ó sì máa sọ̀rọ̀. Karimun Habibullahi law kana jahilan bakhilun adu. funfun kan ò ní kí funfun kan má funfun. Karimun. àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Karimun. kò sì sẹ́ni tí ń bẹ láyé tọ́lọ́hún ò ṣe tiẹ̀ fún. Karimun. ìgbà fúnra ẹni àti ìjuwọ́jú sẹ́lẹ̀ fúnra ẹni fídì tọ́lọ̀ ń bá fún kálukú sí kéèyàn ojú kó ń bẹ̀. Karimun Habibullahi law kana jahilan. ó ká ṣe ká wo ìsábì yìí ká tọ̀tọ̀ ká wo Karimun. ká fi tẹ̀sùbá dára àfa máa jogun rẹ̀ ni. Karimun. Habibullahi law kana jahilan. ká fi alukurani dára àfa máa jogun ẹ̀ ni. Karimun Habibullahi law kana jahilan. àṣírí tápà náà ni àṣírí Ṣéhù Sàlátì náà gbogbo ẹ̀. Karimun Habibullahi law kana jahilan bakhilun. Bakhilun adu. Wallahi law kana alima. Bakhilun adu. Wallahi law kana alima. gbogbo ẹni bá mọ̀ pé ọdún tó dájú kọ wá tá a dájú kọ yìí òun fẹ́ ṣe pẹ̀lú ìrọ̀rùn òun fẹ́ ṣe nù sàré kó ní àmín. Àmín ya Allah. ẹ bá ń ṣe àmín dáadáa. Allahumma àmín. èyí tí ó máa jẹ́ ọ̀rọ̀ ṣókí láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sógún ìṣẹ́jú. Allahu akbar. tí ó máa jẹ́ wá sí à ń kó nínú Ramadan díẹ̀díẹ̀. gbogbo sẹ́ẹ̀rẹ́ tá à ń ṣe nínú Ramadan ẹ má jẹ́ kú lọ́wọ́ wa. Allahu akbar. gbogbo àánú tá a ní nínú Ramadan ẹ má jẹ́ kú lọ́wọ́ wa. Allahu akbar. bá a bá ti ń jáde nínú Ramadan ká sì máa ṣe gbogbo tó dáa tá à ń ṣe nínú ẹja tó mú wẹ̀yìn Ramadan torí pé ọba Ọlọ́run ọba tó ṣe pé ń rí kó wá ju kó wá lọ ni. Allahu akbar. mímọ̀ ṣe kọ́ agbára kọ́ àwọn kan lájọ bẹ̀rẹ̀ Ramadan ẹlòmíì ò bá a dòní. Bi ni'mati rabbi. ẹlòmíì ti kú. Bi ni'mati rabbi. ẹlòmíì ò sì kú ń bẹ láyé bí aláìsí láyé. Bi ni'mati rabbi. La bima kadhabat yadi. Walau bi turasi. Anani mutashakirun. Walau bi turasi. Anani mutashakirun. kò tí ń tó jẹ́ kí alámọ̀rí àfa mọ̀ tó jẹ́ kó máa rí bí ti ń rí wàláì ìsánù ni. Bi ni'mati rabbi. amadu sọọlẹ. Bi ni'mati rabbi. iṣẹ́ rere ṣé wọ́n ní iṣẹ́ rere lọ́wọ́. Bi ni'mati rabbi. òkùnkùn ní kùn kó nínú mọ̀mọ́ nú ẹ̀. Bi ni'mati rabbi. látìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere mélòó ni wọ́n ṣe. Bi ni'mati rabbi. látìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ èèyàn mélòó ló ti dùn nínú. Bi ni'mati rabbi. kàkà kó dùn yàn nínú ó tún bá tèèyàn jẹ́ ni. Bi ni'mati rabbi la bima kadhabat yadi. bí gbogbo wa bá a bá wa padà sọ́dọ̀ Ọlọ́run oore tí ń bẹ níbi kéèyàn máa ṣe amalu sọ́ọ̀lẹ̀ kéèyàn máa wáre kéèyàn máa sọ̀rọ̀ re kéèyàn máa rìnrìn re kéèyàn sì máa tọrẹ re gbogbo ọrẹ téèyàn bá ta láyé kégbé o. Bi ni'mati rabbi. tó bá ta ọrẹ ní ti torí tọlọ́hun ní ti torí tànábì. Sallallahu alayhi wa sallam. tí kì í ṣe ọrẹ títí kárí ni gbogbo ẹni bá tọrẹ fọmọ ìyá ẹ ní tinú tọkàntọkàn tí èso rẹ kárí ni ẹ̀san téèyàn máa gbà ń bi oore ń sọ lónìí. Iza ja'ati dunya. A'udhu billahi minash shaitanir rajim. Innal ladhina amanu wa amilu solihati kanat lahum jannatul firdausi nuzula
خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قل إنما إن الذين قل إنما أنا بشر مثلكم يوحى إلي. Ànábì wa Muhammad. قل إنما àwọn ni wọ́n ń bá wa sọ̀rọ̀. قل إنما Ọlọ́run ọba ń fi alukurani ń fi ránṣẹ́ Ọlọ́run sí wa. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه لكلمات ربه لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. ẹ dákun ẹ bá ń kan sára sọ́lọ́run. إن الذين آمنوا gbogbo ẹni tó ṣe pé ó fẹ́ pàdé mi Ọlọ́run pẹ̀lú rọrùn. إن الذين آمنوا وعملوا الصالحات. Ọlọ́run ní gbogbo ẹni tó mọ̀ pé níjọ́ kan wọ́n ń sọ fún ọ pé ó ṣe dáadáa oníkíni wọ́n ń wí. إن الذين آمنوا ìjọ tó o bá kú kò sẹ́ni kankan tí ó tẹ̀lé ọ wọnú sàárè. إن الذين آمنوا Ọlọ́run láwọn tí wọ́n gbèmí Ọlọ́run ọba gbọ́ lódodo lódodo lódodo. وعملوا الصالحات. tí wọ́n sì tún ń ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú gbèmí Ọlọ́run ọba wọn gbọ́. kí ni ń jẹ́ gbẹ̀yàn gbọ́ Ọlọ́run gbọ́. وعملوا الصالحات. kó o dunnú sóò tọ́lọ́run bá ṣe nínú gbàgbọ́ Ọlọ́run ni. وعملوا الصالحات. kó o má bínú oore tọ́lọ́run ṣe fọ́mọlàkejì rẹ nínú gbàgbọ́ Ọlọ́run ni. وعملوا الصالحات. bó o bá rí jẹ gbàgbọ́ Ọlọ́run ni bó bá kù díẹ̀ káàtó gbàgbọ́ Ọlọ́run ni. وعملوا الصالحات. bí n bá yẹ ọ́ gbàgbọ́ Ọlọ́run ní bẹ́ẹ̀ bí yíyẹ ti ń yẹ ọ́ bó bá kù díẹ̀ káàtó gbàgbọ́ Ọlọ́run náà ní bẹ́ẹ̀ bí àìkò tí tó. وعملوا الصالحات. كانت لهم جنات الفردوس نزلا. Ọlọ́run ní gbogbo ẹni tó bá wá gbà bẹ́ẹ̀. كانت لهم. ló gbà pé mi Ọlọ́run ní fún yàn jẹ ló gbà pé mi Ọlọ́run ní fún yàn mu ló gbà pé mi Ọlọ́run ní jẹ́ kéèyàn orí ló gbà pé mi Ọlọ́run ní sọ̀yàn dọlọ́rọ̀ ló gbà pé mi Ọlọ́run ní sọ̀yàn dọlọ́sì. كانت لهم جنات الفردوس نزلا. Ọlọ́run ní àlìjánnà èmi Ọlọ́run akérèmọdò tí ó mọ̀ sàn lábẹ́ rẹ̀ òun lèmi Ọlọ́run ó fi ṣẹ̀san fẹ́ni tí ó bá gbà pé mi Ọlọ́run lọ́lọ́run. خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد
نفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. العمل الصالح إشارة خالدين فيها. يحكى أن هناك رجل على فراش الموت. خالدين فيها. إذا كنت بورو تموفيسو إلى ريسيجو ميوا. خالدين فيها. ọkùnrin kan nígbà tó kù díẹ̀ tó fẹ́ kú. خالدين فيها لا يبغون عنها ولا. ولا ينطق إلا ثلاث كلمات. kò wí خالدين gbólóhùn فيها. kankan mọ́ àfi gbólóhùn mẹ́ta kan ní ń wí. خالدين فيها. ẹ̀gbọ́n tí ń wí. خالدين فيها. tá a fi mọ yìí amalu sọ́ọ̀lẹ̀ iṣẹ́ rẹ̀. إن الذين آمنوا. ọkùnrin tá a wí nígbà tó fẹ́ kú tí ń pọ̀ kàkà kú. إن الذين آمنوا وعملوا الصالحات. la yantiku illa thalatha kalimatin. gbólóhùn mẹ́ta nìkan ní wí kò wí nǹkan mi lẹ́yìn gbólóhùn mẹ́ta yẹn. إن الذين آمنوا وعملوا الصالحات. kí la kọ́kọ́ gbólóhùn tí ń wí ó ní laytahu kana jadidan. إن الذين آمنوا وعملوا الصالحات. gbólóhùn àkọ́kọ́ tọkùnrin yìí ń wí nígbà tí ń pọ̀ kàkà tó fẹ́ kú ó ní laytahu kana jadidan. ó ní kí ló dé tìrì ọlọ́run tó jẹ́ kó jẹ́ pé tuntun ni. إن الذين آمنوا وعملوا الصالحات. kí ló dé tó jó jẹ́ tuntun. إن الذين آمنوا. tó bá wí sáà yóò tún dákú wọ́n tún bomi sí i lórí yóò tún jí padà. إن الذين آمنوا. tó bá wí yẹn sáà yóò tún wí pé laytahu kana ba'idan. kí ló dé tó jó jìnnà. إن الذين آمنوا send communicate. وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. kí ló dé tó fi jẹ́ kó jìnnà. tó bá wí yẹn náà sáà yóò tún dákú wọ́n tún jí dìde padà. إن الذين آمنوا. tó bá tún yá yóò tún ní laytahu kana kamilan. kí ló dé tó jó pé. إن الذين آمنوا. kí la kọ́kọ́ tí mo wí ọkùnrin tá a wí ńgbà tó fẹ́ kú kẹ́límà mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí nù kò sọ pé la ilaha illallah kò wí nǹkan kan ju pé kí ló dé tí ò jẹ́ tuntun. إن الذين آمنوا kí ló dé tó jẹ́ ó jìnnà. وعملوا الصالحات. kí ló dé tí e ṣe pípé tí ò pé kámílà tí ò pé kí ló dé. وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. wabadaha farakol hayata. ó wí gbólóhùn yìí láì máa yé ńgbà tó yá ló bá kú. إن الذين آمنوا. lérí gbólóhùn mẹ́ta yìí náà ló kúlé lórí. إن الذين آمنوا. nígbà tó wá kú tán àwọn ọmọ rẹ̀ wọ́n wá ń ṣe mọ̀ fata'ajjaba abna'uhu kathirun min dhalik. wọ́n wá ń ṣe mọ̀ pé bàbá wa kí ló dé tí bàbá wa ń sọ pé kí ló dé tó jó jìnnà kí ló dé tí ò jẹ́ tuntun kí ló dé tí ò pé. إن الذين آمنوا. gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló wí tó fi kú. وعملوا الصالحات. nígbà wọn wá sì túra tán tán sòkú tán àwọn ọmọ yìí wá wá àfa àgbà lọ àfa ńlá kan nínú ìlú wọn wá wá àfa àgbà kan lọ. كانت لهم جنات الفردوس نزلا. liya'rifu sababa an dhalika. خالدين فيها. wọ́n fẹ́ wádìí kí ló fà tí bàbá wọn fi ń wí gbólóhùn mẹ́ta yìí tí kú fi pa. خالدين فيها. nígbà tí wọ́n dọ́dọ̀ àfa wọ́n ṣàlàyé fún àfa yìí pé bàbá wọn kó tó kú nígbà tí ń pọ̀ kàkà kú nǹkan mẹ́ta tí mo wí náà ní. خالدين فيها لا يبغون عنها ولا. ẹ bá wa béèrè sí i kí ni ìtumọ̀ gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta tí ń wí kò yé wa. لو كان البحر مدادا لكلمات ربي. àfa wa ṣe báàsù àfa ṣe istihara àfa bẹ Ọlọ́run kọ́lọ́n fi kọ̀kọ́ ntí ò yé
àwọn tá a wí àwọn ọmọ bàbá yìí ntí ò yé wọn ọlọ́run mọ́sá fi hàn mí lọ́pọ̀lọpọ̀ ntọ́lọ́ máa fi hàn àfàmọ́. لنفد البحر قبل أن تنفد كلمة ربي. bẹ́ẹ̀ bá wá ọmọ tápà káàkiri láyé ọmọ tápà lójókòó yìí. ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. ọlọ́run wá fi nàtíjà ó fi hàn àfa. أحسن إلى الناس. àfa ni ẹ jókòó ẹ̀gbọ́n tí bàbá yín ṣe tí ń fi wí gbólóhùn mẹ́ta kó tó kú ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ń ṣàlàyé ẹ̀ fún yín. أحسن إلى الناس. wọ́n ní àkọ́kọ́ ń bẹ bàbá yín nígbà tí ń bẹ láyé tó fẹ́ kú Àsàráìlù ń gbà tí Àsàráìlù yọjú sí Àsàráìlù wá ń fi àlìjánná Àsàráìlù fi hàn ó fi kan hàn ó tún fi kan hàn ó fi kan hàn ó wá jẹ́ mẹ́ta pálásì ńláńlá àwọn kùsùrù tí ò sírù rẹ̀ láyé òun ni wọ́n fi hàn. أحسن إلى الناس. híhàn tí wọ́n wá ń fi hàn bàbá yín ní ń fa gbólóhùn tí bàbá yín ń wí tí ń fi sọ tí ń sọ. أحسن إلى الناس. bàbá yín wá ń béèrè lọ́wọ́ Àsàráìlù pé ìwà Àsàráìlù kí ló dé tí mo tọ́ sí àwọn kùsùrù àwọn pálásì ńláńlá tó dáa tó báyìí. أحسن إلى الناس تستعبد قلوبهم. irú èyí tọ́lọ́wọ́n ọba tí ń fi hàn Àsíyà ìyàwó Fìràhánà níjọ́ tí Ọlọ́run ní kí táwọn Fìràhánà tó ní kí wọ́n kàn lá lóore wọ́n kàn lágbélébù wọ́n wá dáná sí i lábẹ́ nítorí pé Àsíyà gbogbo aburú tí Àsíyà àti Fìràhánà tí wọ́n jọ ṣe wọ́n jọ ṣaburú láyé ni. أحسن إلى الناس. Àsíyà ò kírun rí kò gba àwẹ̀ rí kò yọ zakari kò ṣe dáadáa kan rí láyé gbogbo aburú tí Fìràhánà ṣe láyé òun pẹ̀lú Àsíyà jọ ṣe ni. أحسن إلى الناس تستعبد قلوبهم. àmọ́ ti torí pé Àsíyà sọ pé látẹ̀kìtùlùhù àṣà àyẹ̀ǹfà àná torí pé Àsíyà kan sọ pé májà pa Mùsá yìí Ọlọ́run ní gbólóhùn tó wíhun ó dùn mọ́ wọn Ọlọ́run ó dẹni àlìjẹ́nnà. أحسن إلى الناس تستعبد قلوبهم فطالما استبدل إنسان فطالما استبدل إنسان إحسان. níjọ́ ló kírun. أحسن إلى الناس. níjọ́ ló ṣe rere kankan rí kò ṣe rere kankan rí láyé. أحسن إلى الناس. àmọ́ kẹ́ni mọ̀ pé látẹ̀kìtùlùhù májà pa Mùsá yìí tí Mùsá padà wá di ọ̀tá fún Fìràhánà níjọ́ tí Fìràhánà ti fẹ́ pa Mùsá tí Àsíyà ò jẹ́ kí Fìràhánà pa Mùsá nínú yìnyín ló wá padà wá bí Fìràhánà pé ìwọ ló sì jẹ́ kí n pa ọmọ yìí láti kékeré ó yá ẹ kàn lálóore ẹ dáná sí i lábẹ́ níjọ́ tí wọ́n dáná sí i lábẹ́ òun ni ẹ̀rín ni Àsíyà ní rín Ọlọ́run wá ń fi àlìjẹ́nnà hàn tọ́rọ lè máa wò ó pé sọ́lá máa ń fa àlìjẹ́nnà hàn yàn ẹni rẹ̀ Ọlọ́run wá fa àlìjẹ́nnà hàn wá. أحسن إلى الناس. Ọlọ́run sọ pé daraballahu mathalan lilladhina amanu imra'ata Nuhin wa imra'ata Lutin kanata tahta abdayni min ibadina salihayni fakhanatahuma ولم يغنيا عنهما من الله شيئا فقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين كفروا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم ومريم ابنة عمران الذي ضرب الله مثلا للذين كفروا. tí mo fẹ́ fàyọ ń bẹ ni wípé njọ́ tọ́lọ́ ní kí àwọn màláíkà máa fi àlìjánná kan máa fi hàn Àsíyà Fìràhánà rò pé bóyá
àbí iná wọn tí wọ́n ń kò sí lábẹ́ wọn àbí òjò dáadáa ni. إذ kò قالت sí dáadáa yẹn ní tún rí yìí. رب ابن لي عندك بيتا في الجنة ìgbólóhùn tí a ṣe àwa ń wí náà ni. رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. Aṣíà ni Ọlọ́run là mí kó lọ́dọ̀ Fìráúnà yìí ibi tẹ́mi ń wò tí ń wò yìí ló lálùbáríkà ju ibi tí mo wà yìí lọ. ونجني من القوم الظالمين. irú nǹkan yẹn náà lọ́lọ́run fi ń han ọkùnrin yìí bàbá àwọn ọmọ yìí kó tó kú. أرسلني إلى الناس تستعبد قلوبهم. bàbá àwọn ọmọ yìí àfa wa ń fún wọn ní làbárì wípé ńgbà màláìka dé Sàráìlù dé tó fẹ́ pa àwọn nǹkan tí ń fi hàn ni bàbá yín fi ń sọ tí ń sọ níjọ́ kan bàbá yín jáde pẹ̀lú aṣọ tuntun ó wọ aṣọ tuntun báyìí ó wá wọ aṣọ míì tí ó tuntun lé lórí ńgbà bàbá yín wá jáde tí ń lọ ó pàdé ẹrú Ọlọ́run kan lójú ọ̀nà ẹrú yìí òtútù mú lójú ọ̀nà kò sí aṣọ kankan tó lè fi bora. أرسلني إلى الناس تستعبد قلوبهم. sọ̀rọ̀ yẹn ò dàrú. فطالما استبدل الإنسان إنسان. bàbá tó kú yìí ó pàdé ẹrú kan àfààní fún wọn ní làbárì ntọ́lọ̀ ń fi hàn. أرسلني إلى الناس. òtútù mú ẹrú yìí òtútù mú gan òtútù yìí mú débi pé bàbá yìí kan kọjá lọ ti ẹni ó wá rí èèyàn kan tó tútù mú ó wá bọ́ aṣọ èyí tó wọ̀ sókè tó dọ̀tí òun ó wá bọ́ ó wá fún ẹni tí òtútù mú òun ó dàbò lára. أرسلني إلى الناس. ó nígbà tí bàbá yín wá ń béèrè àfáà sọ pé nígbà tí bàbá yín wá ń béèrè lọ́wọ́ Sàráìlù wípé kí ni mo ṣe tí mo fi tọ́ sí àlìjánná tẹ́ ń fi hàn mí pálásì tẹ́ ń fi hàn mí kí ni mo ṣe tí mo fi tọ́ sí. أرسلني إلى الناس تستعبد قلوبهم. Sàráìlù wá ń sọ fún un wípé nígbà tó wà láyé ńjọ́ kan báyìí tó ń lọ ẹni tó rí lójú ọ̀nà tí ò ní kankan tó tutù mú aṣọ tó bọ́ fún un tó fi bò ó lára òun nínú Ọlọ́run dùn sí Ọlọ́run fi fún ọ ní pálásì. أرسلني إلى الناس تستعبد قلوبهم فطالما استبدل إنسان فطالما استبدل إنسان. bàbá yìí wá ní nígbà tí mo fi aṣọ tí èsè tuntun tí mo fi tọrẹ tínú Ọlọ́run wá dùn báyìí léyìítàwú kánà jẹ̀dídà kí lè tí èsè pé tuntun gan mo tiẹ̀ wá fún. أرسلني إلى الناس. ẹ̀rí kò dáa kéèyàn má wá sí gbọ́. أرسلني إلى الناس. ẹni tó nílà ká ìmọ̀ ń bá sọ̀rọ̀. أرسلني إلى الناس. tí mo sọ yóò yẹ lómi mọ́. أرسلني إلى الناس تستعبد قلوبهم. ó lè dáa kéèyàn gbọ́ yìí. فطالما استبدل الإنسان إنسان. ìtumọ̀ tí bàbá yín ń wí pé léyìítàwú kánà jẹ̀dídà pé kí ló dé tí ò jẹ́ pé tuntun tí ń bẹ lára mi gangan ni mo bọ́ fún un ká ní tuntun ni mo bọ́ fún un pálásì tọ́lọ́run fi hàn mí yìí yóò tún dáa jù bẹ́ẹ̀ lọ. أرسلني إلى الناس تستعبد قلوبهم فطالما استبدل إنسان. ó lẹ́lẹ́kejì tí bàbá yín sọ pé kí ló dé tí ò jìnnà. أرسلني إلى الناس. bàbá yín jáde níjọ́ kan ń lọ mọ́ṣáláṣí ó fẹ́ lọ kírun. أرسلني إلى الناس. ó wá pàdé àfìdíwọ́ òun ò lẹ́sẹ̀ tó lè fi rìn. أرسلني إلى الناس. wọ́n sì jọ ń kájú wọn fẹ́ lọ kí jàmá. أرسلني إلى الناس. ní bàbá yín wá rí arọ tí ń rìn lọ tí ń fi ìdíwọ́. bàbá yín bá gbé lẹ́ẹ̀kan náà. أرسلني إلى الناس. ó ti gbé wọn ó di mọ́ṣáláṣí. أرسلني إلى الناس. ó lè yí òun ní pálásì tọ́lọ́run tó ń fi hàn. That's tó tún right. ṣe òun náà dùn mọ́ lọ́hùn. تستعبد قلوبهم. ó ti wá dùn mọ́ lọ́hùn náà ní Sàráìlù fi hàn pé máa tètè máa bọ̀ wá ibi tó dé sí ni. تستعبد قلوبهم. ó nílò òun wá sọ pé kí ni iṣẹ́ tóun ṣe
tírú pálásì eléyìí náà tó fi tọ́ sóun. نستبدل قلوبهم فطالما استبدل الإنسان إنسان. wọ́n ní wọ́n wá ń sọ fún òun wípé n tó jẹ́ kó tọ́ sí ọ ni wípé ẹni tó gbé arọ tó gbé lọ́nà mọ́sálásí òun ló fi jẹ́ kíru pálásì yóò tọ́ sí ọ. ó wá ní létàwú kánà bàáyìdà kí ló dé tí mọ́sálásí yóò tó jìnnà sí. أحسن إلى الناس. tó bá yẹ kí mọ́sálásí yìí tó jìnnà sí ìtí òun ó tún máa rí yóò tó ju tóun rí. نستبدل قلوبهم فطالما استبدل. bàbá yìí àfa yìí ń fún àwọn ọmọ lẹ́sìn wípé ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ ní kílódé tí ò pé kílé tí èsè kamil tí ò pé oníjọ́ kan bàbá yín tó kú yìí tẹ́ ẹ sọ pé ń tẹnu mọ́ pé kílé tí èsè pípé lòun fún olórí alubára kan miskinu bila tí ò ní nǹkan kan tó lè jẹ ìyẹn wà ń tọrọ ẹ dákun ẹbọ mi nítorí Ọlọ́run bàbá yín sì ní búrẹ́dì odidi kan àtààbọ̀. أحسن إلى الناس. bàbá yín wá fi ààbọ̀ nínú búrẹ́dì yẹn ó fi tọrẹ. أحسن إلى الناس. ààbọ̀ tó fi tọrẹ yẹn òun náà nínú Ọlọ́run dùn sí. أحسن إلى الناس. ní àṣàrà ìlú fi àlìjáná ààbọ̀ búrẹ́dì tó fi tọrẹ pẹ̀lú tọlọ́hun àtúntò fi hàn lójú alikiyama báyìí pé ibi tó dé sí ni. أحسن إلى الناس. ní bàbá yìí wá ń sọ tí ń sọ tí ò yẹ yín pé kí ló dé tí èso dídí. أحسن إلى الناس تستبدل قلوبهم. tó bá yẹ kó dídí ni alijanna tẹ́ fi hàn mí yìí yóò tún da jù báyìí lọ. تستبدل قلوبهم. ìtumọ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá yín wí tó fi kúnnú ni pé kí ló dé tí èsè tuntun kí ló dé tí èsè kí ló dé tí ó jìnnà kí ló dé tí èsè pó pé. تستبدل قلوبهم فطالما استبدل الإنسان إنسان. فطالما استبدل الإنسان إنسان. bẹ́ẹ̀ bá ń wo ayé àwọn èèyàn kan pé ń ta sánsán tẹ́ ẹ bá ń wo ayé àwọn èèyàn kan pé ayé wọn ń rọrùn ayé wọn ń da wọn lánìyàn tó dáa ni. أحسن إلى الناس. àtọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò ọ̀dọ̀ àfa mọ̀ ní wì. أحسن إلى الناس. àtọmọ ẹbí kódà táwọn ọ̀rẹ́. أحسن إلى الناس. ẹkẹ́ nílẹ̀ ẹja tẹ ẹkẹ́ nílẹ̀ ẹgbọ́n ọmọ nílẹ̀ ẹja tẹ ní àfẹni tí ó bá tẹ wàhálà. أحسن إلى الناس. mọ́jọ́ tí àfa mọ̀ ti ń bẹ. أحسن إلى الناس. تستبدل قلوبهم. wọn mọ ọ̀rẹ́ kan lè yẹn ta. أحسن إلى الناس. kí lẹ mọ̀ mọ̀ nǹkan kan. تستبدل قلوبهم. àmọ́ àánú àti àníyàn tó da tẹ ní lọ́lọ́run fi ń ṣe gbogbo ohun tí ń ṣe nírọ̀rùn. تستبدل قلوبهم. eré wa ló bá dé ni kíyàn nílé epo. فطالما استبدل. eré ló bá dé ni kíyàn ní gbogbo àwọn nǹkan báyàn. فطالما استبدل الإنسان إنسان. فطالما استبدل الإنسان إنسان. gbogbo àwa náà wá sí leléyìí tó lámàgbà tí kú òde. أحسن إلى الناس. ẹ ṣeré pẹ̀lú ọwọ́ yín. أحسن إلى الناس. ẹ ṣeré pẹ̀lú ẹnu yín. أحسن إلى الناس. ẹlòmíì yóò tún máa bọ́ jẹ yóò máa bọ́ mu yóò tún ṣe eré ọ̀nfàṣẹ ní ọmọ wa. أحسن إلى الناس. nítorí ntẹ́lómi ọ jẹ nítorí ntẹ́lómi ò mọ lọ́dọ̀ rẹ yóò máa wá pa oríṣiríṣi irọ́. أحسن إلى الناس. yóò máa bàtà àwọn kan jẹ́ kí tiẹ̀ lè da kókèlè tiẹ̀ lè pọ́n lọ́dọ̀ rẹ. أحسن إلى الناس. ọba fi rọrùn ṣe láàárọ̀ ọ padà sunkún lọ́sàn-án ni. أحسن إلى الناس. ọgbọ́n kan ò di kí àfi kéèyàn orókùn. أحسن إلى الناس. gbogbo ọgbọ́n téèyàn bá gbọ́n ọba ló gbọ́n yóò gbòòrè lọ fún ọjọ́ kan. أحسن إلى àmọ́ الناس. àgọ́ téèyàn bá gọ̀ yóò padà fa gọ̀gọ̀ oore wá. أحسن إلى الناس. gbogbo ẹni tẹ́ bá bá ṣe láyé ẹja bá ṣe tinú tọkàntọkàn ẹja bá ṣe fi láì bí láì ìjọ ti máa ń bẹ àmọ́ pé ń bẹ ìjọ tó bá tún kù díẹ̀ káàtó má sọ̀rọ̀ yẹn káàkiri. تستبدل قلوبهم فطالما استبدل الإنسان إنسان. فطالما استبدل الإنسان إنسان. bàbá wa
rí inú ilé kan tí ń dùn tí gbogbo ẹ̀ ń tutù yìnyín báyìí ọlọ́run fi obìnrin rẹ̀ kẹ́ ni. àsìnì lànà sí. obìnrin wo ló dáa kò sóbìnrin tó dáa. àsìnì lànà sí. àmọ́ mánéjì wọn náà níta ló dáa nínú obìnrin. àsìnì lànà sí. eré rẹ̀ yá dànù ẹni tí wọ́n gbé sílé dáa. àsìnì lànà sí. ẹni tí wọ́n gbé sílé dáa. àsìnì lànà sí. gbogbo nǹkan bá wá rí bí tí ń rí tí gbogbo ẹ̀ ń tutù báyìí bọ́lá ń bá ṣerú oore báyìí fún ọkọ ẹlòmíì ìyàwó rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan yẹlé rí bú. àsìnì lànà sí. ẹ nírẹ́ bí kan bẹ́ẹ̀ kódà ẹ̀ nírẹ́ àbúrò kan. àsìnì lànà sí. ọmọ àgbákò tí ó fi sójú ọ̀nà ẹ̀yin náà tẹ̀ wẹ̀ tẹ̀ ńgbà tẹ̀ níyà wèrè. lọ́sà bí ìdíkùlù bàwọn mú. àmọ́ Ọlọ́run ò ṣe tìyá wa Alhaja Balikisu Ọlọ́run ò ṣe tiwọn bẹ́ẹ̀. lọ́sà bí ìdíkùlù bàwọn mú. gbogbo ntẹ̀yẹ̀ wá fi jèrè ilé ọkọ tí fi jèrè ilé ọmọ èyí tẹ́ rí yìí kí sì nìní. pàtó làmà. bẹ́ẹ̀ bá ní ìwà tó dáa pẹ̀lú ọkọ yóò jẹ àlùbáríkà ayé ọmọ. innal jamila. táwọn ọmọ tí wọ́n tún ṣerú èyí tó dáa ju eléyìí lọ fún. innal jamila. ìgbésí ayé ilé ọkọ wọn aléyàn ń bẹ. wa in qala zamanu bihi. ẹ̀yin ọkùnrin ẹ̀gbọ́n tí ń wí ni. innal jamila. ìgbésí ayé ilé ọkọ sẹ́ wọn aléyàn ń bẹ. innal jamila. ìgbésí ayé ilé òbí wọn aléyàn ń bẹ. wa in qala zamanu. alájà ìgbésí ayé tí wọ́n yẹn ti léèyàn òun nígbésí ayé ilé ọmọ. innal jamila wa in qala zamanu bihi. gbogbo obìnrin tó bá rí tó ṣe bí ipò wọn ò rí obìnrin tó bá gọ̀ tó gba rẹ́dẹ̀rẹ́dẹ́ ọkọ rẹ̀ tó gba mọ́ra alibarika tí ó rí láyé kò ní ní báyìí lọ́mọ. falaysa yasuduhu illa alladhi zara'a. falaysa yasuduhu illa alladhi zara'a. ọlọ́run wọlá títóbi ọlọ́run wọlá agbára rẹ̀ wọlá ògo rẹ̀ wọlá líle ṣe rẹ̀. Ramadana òun ní lo òpin yìí ẹni tí o tún ní parí rẹ̀ ò ní parí ẹ̀. ya rabbi auna. falmu'anu muhayyadun. ẹlòmíì àjọ ń sọ pé a fẹ́ sọdún ni inú kòtò ni wọ́n ti sọdún tiẹ̀. ya rabbi auna. ẹlòmíì àjọ ń sọ pé a fẹ́ sọdún ọdún wo dáadáa káta dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ ọdún tá a ní rí dìgí. ya rabbi auna. falmu'anu muhayyadun. ànírú ọdún yẹn ọlọ́mọdé àṣerú ọdún yìí mọ́. falmu'anu muhayyadun. ọdún tá a rí dìkí ọdún tá a rí asámú kí ọdún tá a rí jimá kí nù Ramadana. falmu'anu muhayyadun. fama limuri illa tu'inu kifao. fama limuri illa tu'inu kifao. gbogbo tí ń jẹ́rìn ẹ̀kún ọlọ́run má gbé ẹkún bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. ya rabbi auna. gbogbo tí ń jẹ́ràn àbànújẹ́ ọlọ́run má gbé bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. falmu'anu muhayyadun. ọlọ́run inú ilé wa yìí ọlọ́run má jẹ́ wọ́n bọ́ bá tọ̀ fò sínú ẹ̀. ya rabbi auna. bẹ́ẹ̀ yà bá sàmì dáadáa inú ilé ẹnì kọ̀ọ̀kan wa náà wọn ò ní bọ́ bá tọ̀ fò síbẹ̀. falmu'anu muhayyadun. gbogbo àwọn tí wọ́n ràn wá ṣe gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n ń fún wa jẹ táàfin dẹ́nbà àti ndẹ́yà àwọn kan làṣírí ẹwà wọn. ya rabbi auna. ajiwa Ismail ọlọ́run mọ́sá bá ṣàánú wọn. ya rabbi auna. ajiwa Najimudeen ọlọ́run mọ́sá bá ṣàánú ajiwa Ismail wàlí iye ọlọ́run. ya rabbi auna. ọlọ́run wọlá títóbi ọlọ́run gbogbo tí ń jẹ́rìn ẹkún òjijì má jọ sọlẹ̀ nínú ilé wọn. falmu'anu muhayyadun. ajiwa Najimudeen fama limuri. ajiwa Abdulgani. fama limuri. gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ àti gbogbo àwọn èèyàn wa l'Abuja l'Amẹ́ríkà ní London ní gbogbo ibi tá a ti tọ̀tọ̀tọ̀. fama limuri illa tu'inu atẹ́kọ̀ọ́ àdúrà yọ̀ lọ́wọ́ wa fẹ́ sí gbogbo wọn. fama limuri illa tu'inu kifao. ọlọ́run wọlá títóbi ọlọ́run gbogbo wa la dúró bá a ti dúró yìí àrùn tí ń ṣẹ́ni kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ayatọ̀ ìbàlẹ̀ àsìmáyé. àkàjòkó ni bá a ti jòkó yìí. ayatọ̀ ìbàlẹ̀ àsìmáyé. aṣọ yìí kò já mọ àgbákò tí ń bẹ lára ẹlòmíì. ayatọ̀ ìbàlẹ̀ àsìmáyé.
السماء يا من هو الله. ọba yìí pé wọ ọlọ́run ọba ọyọ ọ̀kan ni tọkàn rẹ ọ̀kan rẹ náà ló fi ń kọ́ńtúrò gbogbo nǹkan pẹ̀lú jẹ́ ọ̀kan. وما لا يسمى ذلك الاسم إلا هو. tọ́ba yìí pé ìrẹ́ ọlọ́run lọ́lọ́run ló sì sí fatiwul khairati libarakati fún ẹrú rẹ ọlọ́run kátó kùnú àwẹ̀ yìí ọlọ́run sí orin buhaya tọ́ta òbí tí ó yanu tí ò ní lè panu dé mọ́. وما لا يسمى ذلك الاسم إلا gbogbo هو. àwọn sọ̀ǹgbẹ àfàmọ́ pátápátá látòkè délé ọlọ́run mọ́sá bá ń sọ yín di multi-billionaire. يا حسن الأوصاف يا حسن الثناء ويا موسنا أما الأنام بحسنا ويا موسنا أما الأنام àwa wà ní بحسنا. àyájọ́ Laylatul Qadri káwá fi bẹ ọlọ́run gbólóhùn tí Aisha tí wọ́n gbà lẹ́nu ànábì àwọn náà béèrè lọ́wọ́ ànábì Muhammad صلى الله عليه وسلم. ọlọ́run bá ní káwọn òdinu Laylatul Qadri kí ni tó dáa káwọn ọmọ wí ànábì ní kúlí Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna. اللهم gbogbo ẹni kádàrá rẹ̀ tó ti dérí kodò tẹ́lẹ̀ ọlọ́run wọn lápá péjọ lónìí ọlọ́run pọ́sàbá wa tọ́nu kádàrá wa sí tá a fẹ́. إنك عفو Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna. الله إنك عفو تحب العفو فاعف عنا. ẹ dákun torí ọlọ́run ẹ má jẹ́ àfìsẹ́ àkókò mọ̀ yìí tá a ṣe tá a fi rí kòǹgẹ́ rẹ̀. Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. فاعف عنا واغفر لنا وارحمنا. 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 يا عفو فاعف عني. يا عفو فاعف عنا. يا عفو فاعف عني. يا عفو فاعف عنا. wọ́n náà máa ronú gbogbo ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀. يا عفو فاعف عنا. ìtì ń bẹ nú ẹlòmíì. يا عفو فاعف عني. يا عفو فاعف عني. ربي إني قد علمت بالذي قد كان مني من ذنوبي ومعاصي إن نفسي غرتني عفوك اللهم علي خير شيء أتمنى وإذا لم ترد عني فبصرني في رجائي فلنفسي لا تكلني ليتني كنت جمادا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا لم أكن حسابك الله ليته لم تلدني. يا عفو فاعف عنا. أنت من قد قلت حقا في جميع المذنبين. ادعوني لا تدع غيري في هلائي وجلائي في سوادي ليل ودعاء وأنا رب
المجيب ادعوني عبدي تجدني يا عفو فاعف عنا يا عفو فاعف عنا يا عفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا اللهم إنك عفو تحب العفو فاعف عنا. Ọlọ́run wọlá ìdùnnú rẹ̀ tí Alhaji wa Ismail tí wọ́n fi sọ́kàn wa. Ọlọ́run wọlá ìdùnnú rẹ̀ tí Alhaji wa Ismail tí wọ́n fi sọ́kàn wa. Ọlọ́run mọ́sá wọlá Nabi wa Muhammad gbogbo tí ń jẹ́rẹ̀ kún. Gbogbo tí ń jẹ́rẹ̀ kún. Ọlọ́run mọ́sá yáyà wọ́n. Ọlọ́run kó yáyà wọ́n. Wọlá tiwọn náà. Wọlá tiwọn náà. Bàbá wa Ummul Qadiri. Bàbá wa Ummul Qadiri. Ọlọ́run bá wa dáàbò ẹ̀bùn yín. Ọlọ́run bá wa dáàbò bò wọ́n. Ọlọ́run bá wa fìṣọ́ ẹ̀ṣọ́ yín. Ọlọ́run bá wa fìṣọ́ ẹ̀ṣọ́ wọn. Gbogbo tí ń jẹ́rẹ̀ oríire. Gbogbo tí ń jẹ́rẹ̀ oríire. Ibi tó ṣe é dé Ọlọ́run tó máa jó lékún. Ibi tó ṣe é dé Ọlọ́run bá wa jẹ́ ó lékún. Àtẹ̀yìn àtàwa Ọlọ́run mọ́sá já ṣe kò ń gẹ́rẹ́. Àtẹ̀yìn àtàwa Ọlọ́run jẹ́ àṣẹ kò ń gẹ́rẹ́. Òbídẹ́rì bàbá wa Magaji. Bàbá wa Magaji. Nílé àfàǹdá. Nílé àfàǹdá. Bàbá wa Sheikh Abdulaziz. Bàbá Sheikh Abdulaziz. Ọlọ́run mọ́sá bá wa dúró tì. Ọlọ́run bá wa dúró tì wọ́n. Òbídẹ́rì gbogbo àwọn olólùfẹ́. Ó fẹ́ dórí gbogbo àwọn olólùfẹ́. Ọlọ́run mọ́sá ṣàánú ẹnì kọ̀ọ̀kan. Ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Bàdàdí tún yẹ dé ilẹ̀ ìkàlìkẹ́ yàmúdà yàdá ìkànnà wa yàdí la ilaha illallah la ilaha illallah. ìtúkìsání wàtúnṣílání ìlàmà fi ilé wàṣàdé la ilaha illallah la ilaha illallah. wàkẹ́ ìfàròyìn تتركني wàdàrú شوقي في قبدي يسن بنا بنا الحسود لنا جنونا طبقة بلدي لا إله إلا الله لا إله إلا الله. فلم يعلم بأنك بي حفي ناصر الأبدي فإنك كل تنصر ما ينادي باسمك الصمد فلم يعلم بأنك بي خفي ناصر الأبدي لا إله إلا الله لا إله إلا الله. ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين. ربنا أفرض علينا صبرا آمين. وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا إنك جامع الناس اليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. alẹ́ nìkan tá a gbọ́kànlé tá a gbójúlé tá a rò kó lè ṣẹ́jú rí ọlọ́run náà lọ wọ́n bá wa ṣẹ́jú bá a ṣe lérò lọ. ربنا آتنا في الدنيا حسنة. ọlọ́run o à ń bẹ̀rẹ̀ olúwa o bọ́ ọ bá jẹ́ ká yọ dáa fún wa tẹ́ mọ̀ fàyè ba àlìkíyàmọ̀ jẹ́ fún wa. وفي الآخرة حسنة وقنا عذاب النار. bọ́ ọ bá wa là wá láyé tán ọlọ́run là wá nù náà rẹ iná tó já sí pé bá dáa kò sẹ́ni ó lè pa àfìrí ọlọ́run wọ́n ṣàfiwá sínú dẹ̀ra rẹ tí í ṣe àlìjẹ́nnà. ربنا آتنا من لدنك رحمة. ọlọ́run o a bẹ̀rẹ̀ ọlọ́run
gbogbo òran oore lọ́dọ̀ rẹ ọlọ́run lọ́wọ́ ọlọ́run mọ́sà darí oore rẹ wá sọ́dọ̀ wa ọlọ́run. وهيئ لنا من أمرنا رشدا. má wá torí à ń béèrè oore láyé má fi ba tàlkìámà jẹ́ fún àtàyé àtàlkìámà ọlọ́run jẹ́ ọlọ́run fún gbogbo wa. ẹni rí wa ti yọnu ẹni rí wa ti yọnu yọnu sí wọn Allahu Rabbi ẹni rí wa ti yọnu yọ́nú sí wa Allahu Rabbi ẹni rí wa ti yọ́nú. abẹ́ ìmọ̀ wákà náà dáadáa ni. ẹni rí wa ẹni ti rí wa ti yọnu ẹni rí wa ti yọnu yọ́nú sí wa Allahu Rabbi ẹni rí wa ti yọ́nú yọ́nú sí wa Allahu Rabbi ẹni rí wa ti yọ́nú. ó dẹ̀ wá yí padà pé ẹni rí wa ti ń bínú o. tí ń bínú o. ẹni rí wa ti ń bínú dá wọn nìtàn yẹ wọ́n lè jìkà ẹni rí wa ti ń yọnu. dáwọn nìtàn yẹ wọ́n lè jìkà ẹni rí wa ti ń bínú. dá wọn nìtàn yẹ wọ́n lè jìkà ẹni rí wa ti ń bínú. dáwọn nìtàn yẹ wọ́n lè jìkà ẹni rí wa ti ń bínú. subhana rabbika rabbil izzati izzati amma amma yasifun yasifun. wa salamun على المرسلين والحمد لله رب العالمين. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم.